Ẹ káàárọ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ tí ẹ bá wà, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire mo kí yín. Mo kí yín ní Èkó arómisálẹ̀ gbẹ́lẹ̀gbẹ́ àrọ̀ dẹ̀dẹ̀ má já, èèyàn tó dẹ́kọ̀ tí ò bá gbọ́n onítọ̀hún kò ní gbọ́n kó tó fayé lẹ̀. Mo kí yín ní Ìbàdàn ní Olúyọ̀lé, ọmọ ajẹ̀gbíyà karahun, ọmọ àfikárahun fọ́rin mú Ìbàdàn májàmájà tó kára wájú lé. Mo kí yín l'Ògbómọ̀ṣọ́ Ajílété, ibi tí wọ́n ti jẹ kàtẹ́ wọ́n tún mú kan yẹn gan. Mo kẹ́ ẹ̀yin Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ilẹ̀ ń lé kọ́lọ́kọ́ gbowó ẹni kọ́lọ́kọ́ kò fàálẹ̀ kó lè bá àdìjà kó lè bá àdá wọn kọ́ ọmọ ọba Aládéyẹmí ó lè jíjẹ níbẹ̀ ni. Mo kí í l'Ògbómọ̀ṣọ́, mo kí í l'Óṣogbo Òròkè Àsálà ọmọ aródò dẹ́gbìyàn jẹ́. Mo kí í ní Kàrí olókè méjì dákọ́tábò, ìkan ṣe wọ́n wulẹ̀ ìwọ́n kan ṣe wọ́n rọra. Mo kí í ní Ìkòyí ilé, Ìkòyí ẹ̀ṣọ́, Ìkòyí ẹ̀ṣọ́ igbáyájú lẹ́tí gbogbo lẹ́tí gbọ́fà ẹ kì í gbọ́fà lẹ́yìn, Oníkòyí tó bá gbọ́fà lẹ́yìn òjò ló ṣe. Lówùúrọ̀ yìí èmi àti ọmọ mi Àbíkẹ́ la jọ wà lórí ètò láàárọ̀ yìí. Àbíkẹ́ sọ fún ọ pé ẹ káàárọ̀. Àbíkẹ́ ń kí ó ní ẹ káàárọ̀. Tí bá ti ń tọ òwe ìwọ náà mọ̀ ọ́ sọ. Òwe mẹ́ta tó ní ṣe pẹ̀lú ẹranko ni a ó sọ láàárọ̀ yìí. Ẹranko tí yóò sì bá wa lọ tí a ó sì máa lò ní àárọ̀ yìí. Kí n má gbàgbé orúkọ tèmi, Àṣàmú nǹkan ni mò ń jẹ́, ọmọ ajẹjà bí onígèrè, ọmọ akọ̀bẹ́já nígèrè ó bẹ̀gẹ̀ jẹ́, ó bẹ́já nígèrè ó tú gèrè ṣe, ọmọ àìjírí létí ìjómi orúkọ bí òwá ọmọ ẹlòmíì táyé ló lé ìjírí ará ìṣekùn ọmọ wọn lé ajẹjẹ òjé Ìbàdàn rèé. A ti bẹ̀rẹ̀ ètò Àbíkẹ́, ó yá bí má ṣe ń wí ní kọ́ ọmọ wí, àáyá gbọ́n, ó yá sọ bẹ́ẹ̀. Àáyá gbọ́n. Ògúngbè gbọ́n. Àáyá ń tiro. Ògúngbè ń bẹ̀rẹ̀. Já wí lẹ́ẹ̀kan sí. Àáyá gbọ́n. Ògúngbè gbọ́n. Àáyá ń tiro. Ògúngbè ń bẹ̀rẹ̀. Já sọ lẹ́ẹ̀kan sí. Àáyá gbọ́n. Ògúngbè gbọ́n. Àáyá ń tiro. Ògúngbè ń bẹ̀rẹ̀. Kí ni àáyá? Kí l'Ògúngbè? Àáyá ìran ọ̀bọ kan ni tí ó rẹwà púpọ̀. Ògúngbè a lè fi wé bí ọdẹ tó dẹ̀gbẹ́ lọ tó wá rí ẹranko àáyá tó fẹ́ pa. Ẹranko ti rí ọdẹ, ọdẹ náà sì ti rí ẹranko, wọn á jọ ń ṣọ́ ara wọn. A máa ń pè ní ikú ń dẹdẹ, dẹdẹ ń dẹkùn. Nígbà míì a máa ń lo òwe yìí láti sọ fún ẹni tó bá rò pé òun gbọ́n pé bó ṣe rò pé gbọ́n ẹ, àwa náà ń ṣọ́ ẹ, àti irú ọgbọ́n ẹ àti ṣáájú ẹ débẹ̀ bí pé olúwa rẹ̀ ń gọ sẹ́yìn abẹ́rẹ́ ni. Òwe kejì tí ó ní ṣe pẹ̀lú àáyá, ó ní pé àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ ọ́. Ó yá wí bẹ́ẹ̀ Àbíkẹ́. Àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ ọ́. Àáyá fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe ló bá tọwọ́ bọ̀ ọ́. Àṣejù ni a máa ń fi òwe yìí kìlọ̀ fún. Ìwọ̀nba ni èèyàn tún nǹkan ṣe mọ́ kó má bàa padà ba nǹkan tó fẹ́ tún ṣe jẹ́ bí a ṣe lòwe ni. Ẹ̀kẹta, àáyá fẹ́ kàn fẹ́ gígùn tẹ́lẹ̀. Àáyá wíbẹ̀ fẹ́ kàn fẹ́ igi gùn tẹ́lẹ̀ ló bá ní kùmọ̀ àwọn àna ọ̀hún há. Ló bá ní kùmọ̀ àna ọ̀hún há. Àáyá fẹ́ kàn fẹ́ gígùn tẹ́lẹ̀ ló bá ní kùmọ̀ àna tòun há. Ẹjẹ́ àjọ wí. Àáyá fẹ́ kàn fẹ́ gígùn tẹ́lẹ̀ ló bá ní kùmọ̀ àna tòun há. Àyìnkẹ́ wá bá mi wí. Ẹjẹ́ àjọ wí. Àáyá fẹ́ kàn fẹ́ gígùn tẹ́lẹ̀. Bí mo ṣe wí ní kò wí. Àáyá fẹ́ kàn fẹ́ gígùn tẹ́lẹ̀ ló bá ní kùmọ̀ ọ̀hún há. Kùmọ̀ àna òun há. A ti mọ nǹkan tí jẹ́ àáyá. Kí ni kùmọ̀? Igi.
tí èèyàn lè fi lù yàn wọ́n tún ń pè ní kóńdó ó ní kò mọ̀. Àna ó jẹ́ ìyá àti bàbá àbí ìyá nìkan àbí bàbá nìkan tó fún ènìyàn níyàwó ni wọ́n ń pè ní àna. Àáyá ó wulẹ̀ fẹ́ gígùn tẹ́lẹ̀ ọ wá ní kùmọ̀ ẹ̀ ha kùmọ̀ àna rẹ̀ ha kí á ní yọ káràmọ̀síkí àti lọ bá wọn mú torí pé nǹkan tó fẹ́ kó máa ṣe òní kó máa gbùgì. Àṣàmú nǹkan ṣe tán ó ń relé bàbá ẹ̀ lójúde Olúyọ̀lé ilé ayẹyẹ bí onígèrè ilé bàbá mi nílé ìyá mi ilé afọ́fúrá gamboro lẹ́gùn ọmọ fabẹ́rẹ́gún kálíjọ ọmọ bá jẹ tá a mọ ọba lánàá ọba yóò ọwọ́ lónìí òsì nǹkan tó jẹ ìyẹn nílé bàbá mi. Mo ti máa ń sọ fún yín gbogbo orígun mẹ́rìndínlógún Ìbàdàn ni mo ti bá wọn tán. Ọmọ Oníkòyí tún ni mí Ìkòyí ẹ̀ṣọ́ wa lóye ogun àtẹ̀yìnbọ̀ ló mẹ́rin kò wù mí ogun ojoojúmọ́ ló mú oore wọn sú mi lọ ó dàbọ̀.